Ah, ah, wàhálà ti wà, wàhálà ṣe kí ni? Wàhálà ti wà. Ẹ jẹ́ ká bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. Tí a bá ń wí àkú, tá a bá wí àkú, ọmọ Yorùbá ẹ súnmọ́ bí? Ẹ bá mi darapọ̀ mọ́ ètò mi, ẹ bá mi ṣí i. Ọ̀rọ̀ tí mo gbé wá ẹ lè má rí mi mú kí gbogbo ẹ̀yin àgbààgbà. Mo kí yín nílé lóko lájò lẹ́yìn odi. Mo kí ọmọdé, mo kí ẹ̀yin àgbàlagbà. Mo kí ẹ̀yin èjìká tẹ́ ẹ jẹ́ ká sọ jábọ́. Mo kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ènìyàn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Ẹ súnmọ́ mi. Ẹ wá gbọ́gba kọ́ gbé ọ̀rọ̀. Ẹ wá gbọ́ wìnrìnwìnrìn ọ̀rọ̀. Wàhálà ti wà. But mo rí pé àwa tá a jẹ́ ọmọ Yorùbá ẹ káàbọ̀ mà. A kú ọjọ́ mẹ́ta ẹ̀yin ìyá mi tẹ́ ń darapọ̀ mọ́ mi, ẹ̀yin bàbá mi. Ẹ jọ̀ọ́ bá mi share ètò mi. Mo kọ́kọ́ kí bàbá mi emeritus Professor Banji Akíntóyè, kẹ́mi bàbá pẹ́, ẹ̀mí gígùn àlàáfíà kọ́lọ́run Elédùmarè kó bá gbé fún wọn pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gẹ́gẹ́ tí gbogbo yín mọ̀ pé mo ti lose àkáǹtì àkọ́kọ́, bẹ́ẹ̀ ni bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ sì tún darapọ̀ mọ́ mi nínú àwọn àkáǹtì mi náà tí mo ẹ̀sẹ̀ open. Ó tójọ́ mẹ́ta tó tọ́. Mo wá kí ọ̀gá mi, bàbá mi, olólùfẹ́ mi, ẹni ọkàn mi, Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Kábíyèsí, mo kí yín. Àlékún Ọlọ́run lọ́lọ́run kó máa bá yín. Ó tọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n sọ̀ráǹdì yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n wà ní sàkání yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó jẹ́ pé ọ̀tá ó pọ̀ ju ọ̀rẹ́ lọ. Bẹ́ẹ̀ ni wọ́n wà ní sọ̀ráǹdì yín. Ẹ jọ̀ọ́ bá mi share ètò mi. Ọ̀rọ̀ wà nílẹ̀ bíbà. Ẹ káàbọ̀ mà, ẹ káàbọ̀ ọ̀sà bẹ́ẹ̀ tí ń darapọ̀ mọ́ mi. Ẹ jọ̀ọ́ bá mi share. Ibi tí mo máa lọ ó pọ̀. Ọ̀rọ̀ Nàìjíríà wà ń bẹ̀ tó ṣe kókó tí mo ti wá gangan. Mo kí olóyè Sunday Igboho dáadáa. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin màmá mi, ẹ̀yin bàbá mi tí ẹ di orílẹ̀-èdè Yorùbá mú, tí ẹ fẹ́ kó bàjẹ́, tí ẹ fẹ́ ká kú sí oko ẹrú. Mo kí yín lẹ́ẹ̀kan sí i. Ẹ wò ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ọ̀rọ̀ tí mo fẹ́ kẹ́ ẹ bá mi share débi tó yẹ kó dé ni. Mo rí pé àwọn èèyàn mi ti ń sọ̀rọ̀ lórí ẹ̀ torí ojú tó ń kálukú fi máa ń wò ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bò máa jẹ́ kó yé wa dáadáa. Lákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ fi yan, tí mo lọ síbi ọ̀rọ̀ bàbá mi ọmọ Adéyẹmọ, kò sí bọ́ta ṣe lè pọ̀ tó, Olúwa ọba láàánú máa bá mi kó wọn yọ. Àwọn mo fojú jọ, àwọn mo fẹ́ àbí mo fi ọkàn fẹ́. Àwọn tí wọ́n finú tán, tí wọn ò finú tán wọn náà, Ọlọ́run máa kó wọn yọ. Ṣé rí àwọn nǹkan kan wà tí ò yí àwọn ènìyàn nínú ayé? Àwọn ọmọ Yorùbá mo fẹ́ pè sákìyèsí nílé lóko lájò lẹ́yìn odi báyìí. Ọ̀rọ̀ tèmi wọ́n ní tó bá gbé ní ṣubú lákọ̀ọ́kọ́ ìyẹn tó máa ń fura sí ni kí tó bọ́ sórí ọ̀rọ̀ Nàìjíríà. Ìmọ̀ràn yìí fún bàbá mi ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ọmọ Aládìkún. Bẹ́ẹ̀ ni ìmọ̀ràn. Mo dẹ̀ mọ̀ pé ẹni ọpọlọ ni wọ́n, ẹni tó ní làákàyè ni wọ́n, tó dẹ̀ mọ̀ nǹkan tí wọ́n ṣe dáadáa. Wọ́n máa ń fọgbọ́n ṣe púpọ̀. Ó dẹ̀ yé wọn, òye ayé yé wọn jù. Ẹ̀mí yín máa gùn pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ní ṣubú. Tó gẹ́gẹ́ bí mo ṣe wá ń sọ lọ, tí mo fi sọ pé wàhálà ti wà. Why? Ẹ wo tó ń ṣẹlẹ̀ ní Aso Rock lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń gbénu Nàìjíríà tẹ́ ẹ̀ ṣe tẹ̀lé Yorùbá nation. Tẹ́ni tá à ń wírùn. Ẹni nípa Yorùbá tá à ń sọ àmọ̀kan tá à ń ṣe. Ẹni ọ̀pọ̀lọpọ̀ tá à ń wí orí wa ò pé.
ǹjẹ́ ó ti wá jáde báyìí àbí ò jáde? ǹjẹ́ ó ti jáde báyìí àbí ò tí jáde? báwo lọjà ṣe rí lọ́dọ̀ yín? báwo ni mákẹ́tì ṣe rí lọ́dọ̀ yín? wàhálà ti wà nínú nàìjíríà, yín ọmọ Yorùbá tẹ́ ń gbénu nàìjíríà káàkiri ní gbogbo inú nàìjíríà. mi sọ àwọn tó tún wà lájò náà tó jẹ́ pé ọ̀rọ̀ nàìjíríà náà gbé lórí tó jẹ́ ọmọ Yorùbá. ọmọ Yíbò gan ó láǹfààní àti gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí toró kan ìwọ náà. gbogbo tó wá ń dàrú ní Aso Rock lọ́tún lósì tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kẹ́ ẹ ṣe làákàyè lórí, ǹjẹ́ ṣé ẹ rí? ǹjẹ́ ṣé ẹ ronú lórí ẹ̀? ọ̀rọ̀ tó le ni. wọ́n ń jẹ́ kó yé wa wípé màálùú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni. ẹ gbọ́, wọ́n jẹ́ kó tún yé wa dáadáa pé tí màálùú bá kú ó bẹ́tà ó pè kí èèyàn kú ju kí màálùú kú lọ. tí wọ́n ń jà rìnrìn, màálùú ti wá ní válù ju èèyàn lọ. àwọn èèyàn bá máa kú, bàbá Tinubu àṣẹ màálùú lẹ kó wá fún wa tẹ́ ní kọ́kọ́ ṣe pírẹsidẹ́ǹtì lórí wa, ibi tẹ́ ti kọ́kọ́ gbà ṣẹ̀dá. ó yẹ ká ẹ ronú ẹ̀yin ọmọ Yorùbá nísìnyí níwọ̀n ìgbà tí wọ́n sọ fún wa lọ́wọ́ yìí tí wọ́n dẹ̀ ń jà l'Aso Rock lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí. tó fi wá mú Sultan of Sokoto náà jáde. Sultan of Sokoto táwọn náà wá ń sọ jáde tí wọ́n tún kọ̀ǹfàmù ẹ̀ pé màálùú wọ́n bí gbogbo àwọn Sultan of Sokoto mo sọ wọ́n bí gbogbo àwọn pẹ̀lú màálùú, wọ́n bí àwọn papọ̀ ni. brain màálùú ló wà lórí àwọn, even including àwọn gangan. ìyẹn ni Sultan of Sokoto sọ. ẹ̀yin ọmọ Yorùbá mi wá ríbi tí ẹ ti wá ṣe làákàyè nínú ọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ yìí òun lẹ ṣe ń rí i pé àwọn ẹni yìí bí wọ́n ṣe ń bá màálùú sùn kò jọ wọ́n lójú. bí wọ́n ṣe mu ọyàn màálùú tí wọ́n mu ẹ̀jẹ̀ màálùú kò jọ wọ́n lójú. torí ẹ̀ nígbà yẹn láwọn ibìkan nílọrin wa tó jẹ́ pé tí ọmọ wọn bá kú wọn kì í ké, àmọ́ tí màálùú kan bá kú wáyìí ẹ rí àwọn èèyàn wọn níletò síletò láti wá máa sunkún nínú Kwara yẹn nígbà yẹn. mo rántí ibìkan wọ́n pè ní Gaimon, mo lọ síbẹ̀. ẹ̀kọ́ ìpọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí mò ń sọ ọ̀rọ̀ 90s mò ń sọ. kí ló ṣẹlẹ̀? ta ló kú? wọ́n ní màálùú wọn ló kú. bẹ́ẹ̀ ni wọ́n ti wá jẹ́ kó yé wa báyìí. ṣe ráwọn kankan yìí tí wọ́n ń bọ́ sí brain tèmi. wọ́n sọ fún wa pé Fúlàní pọ̀ jù wá lọ àbáwọn Haúsá pọ̀ jù wá lọ. is a lie. ẹ lọ dé. ìgbà tá a wà ní nọ́ọ̀tì yẹn ní Kánò ní Garajima ní Sabongeri, àwọn agbègbè kan wà tó jẹ́ pé local government ni, tó jẹ́ pé kò sí nǹkan kan bẹ̀, kò sí ẹyẹ ń bẹ̀, wọ́n kàn sọ pé local government ni. ìgbà tán bá fẹ́ gba sálárì òun lẹ máa rí wọn tó sùn bá parí báwọn yẹn máa wá láti ibẹ̀. ìmí ọgbà màálùú ló wà níbẹ̀. wọ́n wá ń ka màálùú ní sẹ́ńsọ̀ fún wa lórílẹ̀‐èdè wa. lára àwọn tó ń dìbò màálùú wà nú àwọn tó ń dìbò fún wa torí ẹ̀ títí wọn ni. ẹ máa rọ́mọ 3 years 4 years tí wọ́n máa ṣe voters card fún. àwọn nǹkan yìí mo rí pé a ronú sí dáadáa. nígbà tẹ́mi wà ń bẹ́ẹ̀ mo notice pé èèyàn mélòó gan ló wá èèyàn tó wà níbà yóò tí ì tó ìdajì Lagos State
bí Lagos State kéré tó ní Kánò mo wò pé èèyàn tó wà ń bẹ ò tí tó dajì ẹ̀ àárín ibi tẹ́rọ pọ̀ sí òun náà ní Galadima Sabonges Lagos Street Yorùbá Street pẹ̀lú àwọn ibì kọ̀ọ̀kan orúkọ wọn ti sápá mi lórí torí mo lọ ṣiṣẹ́ ń bẹ̀ ni tí mo gbalé síbẹ̀ mo jáde káàkiri mo rí àwọn ibìkan even ká tó wọ ìlú wọn gan ẹ ń pariwo local government wọn ò ló pọ̀ jù ẹ wá gbogbo owó tí wọ́n ń pa nílẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò ẹ ń kó lọ sọ́hùn ṣé ẹrù pa fulis ni bẹ́ẹ̀ náà ní Sokoto bẹ́ẹ̀ ní Kaduna gbogbo ẹ lọ fídíò ẹ gbé drone sókè kò sí ẹ need ẹ gbé map ẹ lọ wò ó kẹ ẹ wo ẹ máa rí pé ilẹ̀ mímọ́ gbogbo ẹ kàn dá lọ ni ibi tó lé dé ilẹ̀ wọn tí wọ́n ní oúnjẹ gan ẹ lọ mú sàwá àwọn ààyè tí wọ́n ti ń gbọ́n oúnjẹ yẹn ẹ lọ wo ibi tí wọ́n ti ń wá omi kan tó máa fọ́n sí àwọn nǹkan tí wọ́n ń gbìn ilẹ̀ aṣálẹ̀ ni kẹ máa rí wọn lẹ́gbẹ̀ẹ́ títí báyìí ká tó wá sọ pé igbó mélòó lẹ fẹ́ lọ́dọ̀ wọn kí ni ilẹ̀ wọn ń gbìn dáadáa kẹ wá sọ àwọn kókó tí ò yé wa nínú àwọn tá a ṣe fáàmù rí dáadáa yìí mo fẹ́ kẹ́ ẹ máa mọ̀ àwọn nǹkan tí mò ń sọ yìí ẹ máa ọ̀rá máa yọ ní kọ̀ọ̀kan kẹ́ ẹ máa bá mi máa stọ́dì ẹ̀ wọ́n máa kó oúnjẹ láti ìlú wa wọ́n á lọ stọ́ọ̀ lẹ̀ ẹni tó bá mọ̀ nípa tí wọ́n ń pè ní stọ́ọ̀ lẹ́yìn ìgbà tẹ́ bá ra iṣu tó pọ̀ sí ẹ máa tàbí ẹ máa stọ́ọ̀ àwọn nǹkan sínú ilé títí di áfìdí ẹ̀gbẹ́ iṣu ìgbà ẹni iṣu máa tún wọ́n ó lójú nǹkan tí wọn ò lè tọ́jú bẹ́ẹ̀ náà lẹ̀gẹ́ tá ń pè ní pákí bẹ́ẹ̀ náà làgbàdo tó máa fi di gbígbẹ gbogbo nǹkan yìí wọ́n ní brain láti gbà á àìmọye nǹkan láti mú wá fún yín láti ẹ̀yìn wá àwọn wá rí i pé ilẹ̀ wa ló ṣe é gbin nǹkan ilẹ̀ wa ló rọjú jù láti rí i pé àwọn lè gbìn nǹkan lé lórí káwọn ba gbogbo nǹkan táwọn bàbá wa ń ṣe jẹ́ àwọn nǹkan táwọn ń gbìn wọn jẹ́ káwa lè gbìn mọ́ nǹkan tí wọ́n kó màálù wọ́n kó jẹ wọ́n lóko tẹ́lẹ̀ nísìnyí wọ́n tún wá ń pa wọ́n tún bá wọn sùn apariwo ọmọ Adéyẹmọ Ìgbòho ṣáwá pariwo ẹni rọ ẹni bẹ́ẹ̀ kọ́ àwọn nǹkan yìí mo rí pé a wà reason lórí àwọn tó ń ṣẹlẹ̀ àwa ń pariwo lọ́tún à ń pariwo lọ́sì mo kí yín ọ̀gá mi Ọláyọmí Kóìkì mo kí ìyá mi Yèyé Dára bẹ́ẹ̀ náà mo kí Masbi mo kí yín lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí a ronú lé lórí débi wípé wọ́n wá ń gbé màálù wọ́n sọ pé ọmọ onílùú ni màálù jẹ́ màálù ní àǹfààní ju èèyàn lọ ṣé àgọ̀ ni ẹ̀yin ọmọ Yorùbá níbo là ń ronú sí àwọn nǹkan yìí ni wọ́n ń kà fún wa àwọn nǹkan yìí ni wọ́n ń gbé fún wa débi pé tán bá ìgbà tí wọ́n ń ka sẹ́ńsọ̀ màálù náà ń kà fún wa ní lérò òun mo fi sọ ọ̀rọ̀ ìgbà tí mo wà ní Kánò local government mi ẹ̀kan lóṣù tán bá ti débẹ̀ ní ẹ́ndì tán bá fẹ́ gba sálárì òun ni wọ́n máa lọ síbẹ̀ láti lọ gba sálárì kò sẹ́nibọ́dì kò ní sẹ́yẹ ń bẹ̀ màálù lẹ máa rí ní local government mi àwọn nǹkan yìí àwọn èèyàn wá rí sí lé lórí pé nǹkan tá a gbé dání yìí ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ṣèwádìí wọ́n ti wá tàn wá débi pé ẹ gbé power tẹ ẹ nílẹ̀ ẹ wá gbé power láwọn Fúlàní yìí lọ́wọ́ ẹ̀yin lé owó ẹ̀yin ti gbàgbé pàtó àwọn ti máa ní power wọ́n á gba gbogbo owó ọwọ́ yín padà wọ́n á fi ìnira mú yín àwọn kọ́kọ́ lé power tiwọn ẹ̀yin ò wá ṣe làákàì ẹ̀yin ọmọ Yorùbá tí àwọn ọ̀gá mi Ọláyọmí Kóìkì pariwo fún tẹ́ẹ̀tì gbọ́dọ̀ lánàá orí yín ò tí pé ẹ gbọ́ news àbí ẹ wo tó lọ online lórí pé wọ́n ń jà ní House of Assembly báyìí lórí pé ọmọ onílùú ni màálù ní àǹfààní ó ní ipò ju ọmọ ènìyàn lọ ẹ jẹ́ n sọ fún yín
tí ẹ bá ṣọ́ra tẹ́ ẹ̀ dúró dáadáa wọ́n á gbalẹ̀ yìí mọ́ yín lọ́wọ́. ẹni tó bá dẹ̀ máa kàn ló máa kàn, ẹni tó máa kú ló máa kú. àṣírí kan mo fẹ́ kẹ́ ẹ mọ̀, wọ́n pariwo lójoojúmọ́, àwọn ọ̀gá mi ń pariwo, àwọn ìyá mi ń pariwo lórí ọ̀rọ̀ yìí náà ni. ẹni bẹ́ẹ̀ kọ́ ẹsẹ̀ ẹ̀ wo wàhálà tí Ọláyọmí Kóìkí tó jẹ́ ọ̀gá tí wọ́n ń ṣe, tí wọ́n ń pariwo lọ́tún tí wọ́n ń pariwo lọ́sì. wáì kí lẹ ṣe? ẹ gbọ́ ni, torí tán bá sọ fún yín pé nǹkan báyìí máa ṣẹlẹ̀, ìgbà yẹn làwọn gọ́ọ̀mẹ̀ntì máa bẹ̀rẹ̀, wọ́n á lọ gbé pépà, tán bá ti rí pé wọ́n sọ̀rọ̀ kan báyìí wọ́n á gbé pépà, wọ́n máa ka déètì ni, torí confam wọ́n mọ̀ pé information tí Ọláyọmí Kóìkí bá gbé wá confam ni, no doubt ni. níṣẹ́ náà máa ka déètì yẹn pé ó máa sọ pọ́jọ́ mélòó, ọjọ́ mẹ́ta, láti ìgbà tí wọ́n ti sọ̀rọ̀ kan sìn wọ́n ti bẹ̀rẹ̀ sí gbéwèé, wọ́n ti ń kájọ́. but àwọn èèyàn ò rí sí ìhun láti máa sọ pé mídíà ó yàtọ̀ sí blogger, press tún yàtọ̀ síra wọn, iṣẹ́ tó lúwa fi rán wọn ni. àwọn nǹkan yìí tẹ bá ń wo ọ̀rọ̀ tí wọ́n máa sọ, tó bá yẹ pé ń tẹ̀lé àwọn ọ̀rọ̀ wọn dáadáa, ẹ máa mú pọ́ìntì ibi táwọn ń sọ̀rọ̀ lọ. wọ́n máa sọ̀rọ̀ Yorùbá nation, ìdí tí a fẹ́ fi gba Yorùbá nation, but ìkan tí country yóò lè fi work, ìgbà wo ni ò ní padà di cow nation tó máa jẹ́ pé màálù ló máa ṣèjọba lórí wa normally. so kí lórúkọ ẹ̀, Sultan of Sokoto ti sọ̀rọ̀ yìí, ó ti ní brain màálù ló wà lórí àwọn, inú màálù wọn bí àwọn pẹ̀lú màálù ni. ó ti sọ̀rọ̀ yìí pé brain wọn dẹ̀ ló wà lórí àwọn, that's it, ọmọ onílù ni wọ́n ti ń rí support. ẹ̀yin Yorùbá tẹ́ wà House of Assembly tá a rán yín lọ, níbo lẹ wà, kí lẹ̀ ń ṣe? everything ti wá wọ́n, kò sí kankan, ẹ sọ pé gbogbo àwọn nǹkan yìí reason. òun mo fi máa ń pariwo fún wa lójoojúmọ́, ẹ jẹ́ ká farabalẹ̀ ká rò dáadáa. government dey scam, bàbá Tinubu ẹ ṣẹ̀ wá, màálù lẹ lọ gbé wá, màálù lẹ gbé wá kó wá ṣe president lé wa lórí, kẹ́yìn náà tó tún bọ́ bẹ́ẹ̀. ẹ mọ̀ ẹ rò ó, gbogbo tẹ́ ẹ lẹ́ ń ṣe, èmi máa ń sọ gbogbo gbà, nobody tó lè bọ́ bẹ́ẹ̀, kàn gbá nábì sórí ẹ̀, kàn gbé Jésù Kristi sórí bẹ̀, kò sẹ́dá tó lè ṣe, kò sí ẹ̀dá kankan tó lè ṣe ipò yẹn, ipò tó ti bàjẹ́ ni tí ò látúnṣe mọ́. torí tí nǹkan ò bá ní dá mọ́ máa láwọn àpẹẹrẹ kékèké kan tẹ́ a máa rí. bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí àwọn èèyàn ò rí sìn pé ìlú ń bàjẹ́ lọ, wọ́n ti wá jẹ́ kó yé yín pé màálù ni ó ní value ju ẹ̀yin èèyàn lọ. ẹ̀yin Yíbò, ẹ̀yin Yorùbá, ẹ̀yin bẹ́rìbẹ́rì, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ onílàákàì nínú àwọn olóṣèlú, níbo ni làákàì ti wà? ṣé torí owó yìí náà ni? ẹ máa kúnjọ́ kan, but reality ó máa ń korò lára gbogbo yín. ẹ mọ̀ bí nǹkan ṣe wọ́n tó lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí, sẹ́yìn ò mọ̀. ẹ mọ̀ bí nǹkan ṣe le tó níta, everything wá le kókókókókó. ẹ sọ pé kinní kan wálẹ̀, kinní kan máa ṣe gbá kan, sáàgọ́ ni. ìgbà tẹ́ gbé national anthem dé náà, sóhun ló kàn yín kù. bàbá ìyẹn wa ló wà ń bẹ̀, Yorùbá ló wà ń bẹ̀, ẹ jẹ́ kó ṣe, ẹ̀yìn kinní kan ló wà ń bẹ̀, ẹ jẹ́ kó ṣe. ẹ̀yin dà tẹ́ bá lọ sínú ọjà, bí mo ṣe lọ sínú ọjà, tí bá rí pé fóònù mi tó ní fọ́ọ̀tì ni, ẹ mọye àwọn nǹkan tí mo ti gbà láti ṣe rẹ́kọ́ọ̀dì káàkiri gbogbo inú ọjà, kẹ́ wá wo èpè. bẹ́ẹ̀ wọnú mọ́tò etí yín máa kún, bẹ́ẹ̀ jòkó síbi kan, wọ́n sọ̀rọ̀ Nàìjíríà kankan ní dáadáa rí, àbí kàn sọ dáadáa mọ́. everything wọn lágbára everyday. kí là ń ṣe gangan? irú ipò wo la wà? kí ló ń ṣẹlẹ̀ gangan nínú orílẹ̀-èdè yìí tó fi jẹ́ pé wọ́n á ní màálù ní value jù wá lọ? màálù ní value jù àwa lọ. why? ọmọ onílù ní màálù. ẹ jẹ́ nǹkan olè. ìgbà tó jẹ́ pé láyé àwọn ànábì Muhammad tí wọ́n ní pé àbí láyé Ibrahim tí wọ́n ní ó mú ọmọ ẹ̀ ó pa ọmọ, ó fẹ́ fi ṣe léyà. ẹ jẹ́ kán kú bẹ́ẹ̀ kán máa pààyàn fi jẹrun gbà yẹn, kí màálù máa jẹ wá.
ẹ gbọ́ káwa di ẹranko kí màálù máa jẹ wá torí pé mo rí pé ẹ̀ ní làákàì wọ́n ní pé màálù ní value jù wá lọ ọmọ onílù ní màálù bọ́ ẹ lè pa wọ́n ẹ lè fi dáná lé ibi tí ò ti yé yín nìyẹn tẹ́ bá rí fúlàní gangan yàtọ̀ fún pé bóyá wọ́n mu ẹ̀jẹ̀ wọn fúlàní ò kí ń jẹ màálù fúlàní ò kí ń ṣe kíni wọn kì í jẹ màálù àyàfi fúlàní tó bá jẹ́ pé bóyá àbí fúlàní ò kí ń jẹ tí wọn bá jẹ ràkúnmí wọn á jẹ àgbò ibi tó le dé tí mo ti bẹ̀rù Ọlọ́run ní Kánò tẹ́ bá ra ẹran kílìṣì àbí kílẹ̀ tẹ́ bá ra ẹran yẹn àwọn kan wà rọ́ọ̀gì tí à ń tẹ́ sínú ilé náà fi pìpì ẹ̀ kílìṣì rọ́ọ̀gì òun náà máa tún tí wọ́n máa ṣe papọ̀ tí wọ́n máa ṣe tó máa gan mo fi Ọlọ́run bá búra Kánò mo ti mà ó tó ẹran màálù máa pọ̀ tó máa ń tà fáwọn èèyàn àwọn Haúsá ló ń ṣe bọ̀ tí wọ́n bá ń pìpì àwọn wo ló ń pìpì ẹ̀ àwọn wo ló wà ní nkí ẹ̀ ẹ tún lọ ẹgbà ọ̀rọ̀ tí mo sọ yìí rọ́rọ̀ tí mo mọ̀ dáadáa tí mo gbé níbẹ̀ ni ó tọ́ mi lò tọ́dún kan bọ̀ iye oṣù tí mo yìí lò ó fẹ́ lọ́dún kan ìjà bọ́ǹbù gbogbo ẹ̀ tó ṣẹlẹ̀ ní Kánò gbà yẹn mo wà ń bẹ̀ ní táìmù yẹn òun mo ṣe sá padà wálé àwọn nǹkan yìí àwa ronú sí pé pírọ́blẹ́mù ń ṣẹlẹ̀ nínú ìlú àronú sí àronú jinlẹ̀ pé mẹ́ni tí ń ṣẹlẹ̀ àwa dúró àwa reason lórí àwọn nǹkan yìí dáadáa torí ẹ̀ mo fẹ́ kí gbogbo wa ká farabalẹ̀ ká gbé brain wa sílẹ̀ láti mọ̀ pé bó ṣe yẹ kó ṣe rí leléyìí bó ṣe yẹ kó ṣe rí leléyìí wọ́n wá ń sọ ọ̀rọ̀ pẹ̀lú àwọn nǹkan oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀rí Nàìjíríà ẹ̀ ń tanra yín nǹkan tí ó lè dáa nígbà táwa gbọ́jú ẹ̀mọ̀ páwọn ọ̀gá mi tiẹ̀ tó ń ju àwa lọ táwa gbọ́jú dáadáa tá à ń gba kọ́bọ̀ sísì half kọ́bọ̀ nìyẹn sísì tá à ń gba àwọn owó yẹn nígbà yẹn tá à ń gbà ìgbà yẹn yìí táwa ń gbọ́ owó yìí tá a ti gbọ́jú díẹ̀ tó ẹgbà yìí òun là ń gbà fi náà búrẹ́dì àmà rẹ̀ wá sí nínú sísì tá à ń gbọ́ owó yẹn nígbà yẹn ìgbà yẹn àwọn bàbá wa ń pariwo pé ìlú le Nàìjíríà ṣe kinní kan wọ́n ń kanra pé ìlú le náà ni kẹ́rẹ́kẹ́rẹ́ kó tó káyé Babangida the same thing ìgbà tí Babangida tún máa dé ní 1990 tó máa dé àwọn náà tún ṣe tí wọ́n gbé jáde wọ́n change àwọn owó tá a ná yìí àmà kìí ṣe ọ̀rọ̀ ẹnu mo wà ń bẹ̀ ni nínú àwọn tó fa riot nígbà tí riot yẹn bẹ̀rẹ̀ kìí ṣe ọ̀rọ̀ ẹnu mo wà níbẹ̀ Babangida olè Mariam aṣẹ́wó that's then pẹ̀lú òdà yìí ni o ìdí tí mo sọ pé kó lè dá ni gbogbo ẹ̀ ń tẹ́ kan máa gbàdúrà God bless ẹ̀ ń tanra yín àdúrà tí mo fẹ́ ká ẹ máa gbà kó tó kún wá kan mò ń bọ̀ kó tó tún ka ayé Àbáṣà mo tún wà níbẹ̀ nílùú Ìlọrin yìí mo tún dúró lórí pẹ̀lú òdà ni bẹ́ẹ̀ kó tó di pé Tabiola ṣẹlẹ̀ ó tún ní bá ti pariwo ká ẹjọ́ ṣé ọmọdé ni mí ni ẹ wá ló máa dá títí kò sẹ́ni tó gbọ́ bẹ́ẹ̀ nìkan ṣe increase sí lójoojúmọ́ nǹkan increase lójoojúmọ́ kò sí president tó dé bẹ́ẹ̀ tí nǹkan ò ní yàtọ̀ ó máa tún lọ sókè ni ẹ dáhùn ẹni tó bá fẹ́ ṣe dáadáa wọn á pàdánù àwa ní reason ká sọ ọ̀rọ̀ gidi ká bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ kì í ṣeré o òtítọ́ ọ̀rọ̀ wa korò lára wa gan lórí pé ìlú wọ́ ìlú dàrú sẹ́rí tẹ́ bá ti ń gbàdúrà gọ́ọ̀bẹ̀ Nàìjíríà ẹ̀mí máa rí pé orí wa ò pé wáì tí mo ṣe sọ bẹ́ẹ̀ gbogbo àdúrà tẹ́ bá máa gbà láyé ẹni kò sí bó ṣe léwu kó lè le tó kò ní lè mímì àtọmọ mi kò ní lè mímì àtẹbí mi àtará mi àtẹlólùfẹ́ mi
àdúrà ẹyọ kan tẹ́ máa gbà nìyẹn, máa tọrọ fáwọn ọmọ yín, torí tẹ́ bá ń gbàdúrà fún Nàìjíríà, gbogbo àwọn àdúrà tí wọ́n ń gbà ní ṣọ́ọ̀ṣì àbí mọ́sálásí látijọ́ yìí ẹ̀ ń tanra yín ni. òun dà láti gbà yẹn kò sí èyí tó work. bẹ́ẹ̀ náà ni màá tún yà bàrà lọ sórí ọ̀rọ̀ Mẹ́kà tí wọ́n lọ. ẹlòmíì kan máa wò sùsùn wọn fowó jóná, bó tó bá tó àsìkò kan ayì máa jáde mọ́ pé àwọn àfáà kan àbáwọn alàgbàlagbà kan wọ́n yìí máa padà kọlù mí torí tí mo mọ̀ ni tí wọn ò lè fi rú mi lójú. ibi tẹ́ ń lọ bóyá ọ̀gá mi bóyá ẹ lè rán mi létí orúkọ tí wọ́n máa ń pè tá a máa ń lọ excursion náà lọ ń ṣe ní Mẹ́kà. excursion lásán ni. ẹ lọ́ọ́ wo bílù wọn ṣe rí, ẹ lè lọ ń gbàdúrà ń bẹ̀. gbogbo ọdún òòṣà táwọn náà ń ṣe, gbogbo ọdún wọn òkè ọdún tá a máa ń ṣe tá a ń yí kìnnìkìnnì ní Saudi tá a ń ṣe gbogbo ẹ̀, òun náà lè lọ ṣe. àmì Muslim àfáà tún ni mí. excursion lẹ lọ ṣe, ẹ wá mú 8.9 million ẹ fi ń lọ sí Mẹ́kà. ẹ̀rùn ẹlòmíì lọ mo ṣe ẹ̀rí kan dáadáa tó ṣe fàjámúràn sílùlá àbígbà ó kàn ka ìkàkùkà. ẹ̀rùn ló sọ lọ Mẹ́kà, ẹ̀rùn àwọn àìwò orí kí ló ń ṣe àwọn gọ́ọ̀mẹ̀ntì wa. ìgbà tí bàbá Tinubu náà máa àṣàyàn owó billions, Yorùbá mélòó ló rán un lọ nínú wọn? ẹ mọye Fúlàní tó wà ń bẹ̀ ni. ibi tẹ́ ẹ máa ti mọ̀ pé ìlú ti dàrú lẹ́ ti máa mọ̀ pé bàbá Tinubu ìgbà tí wọ́n kọ́ wọlé wọ́n fẹ́ ṣiṣẹ́, ìgbà tí wọ́n ti lọ bá Babangida nílé ọ̀rọ̀ ti change. ìgbà yẹn mo ti gbọ́ ti change ọpọlọ bàbá yẹn. wọ́n ti change ọpọlọ bàbá látìgbà tí bàbá yẹn ti lọ bá Babangida. nǹkan tí wọ́n fẹ́ ṣe tẹ́lẹ̀ wọn kò lè ṣe mọ́. bọ́tà bá sọ àwọn èèyàn ò reason, àwọn tó ń ríjẹ lábẹ́ wọn tí wọ́n ti gbà pé ó máa tán níjọ́ kan. ìwọ ti gbà pé ipò tó bá wà lénìí ó máa tán lọ́la ni, wàá kúrò ńbẹ̀. bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ayé ṣe rí pé tó bá pẹ́ títí tí wàá padà kúrò wàá jáde láyé ni. ẹ̀yin èèyàn yìí ẹ̀ wá ronú pé àwọn kan ni lẹ́ ń ṣe wọ́n bàṣàbàṣà tẹ́ ẹ̀ ṣe wọ́n rúdurùdu. ọ̀pọ̀lọpọ̀ èmi àti alájà mi kan jáde kọ́lọ́ba mi ṣàlékún fún wọn torí gbogbo àná máa ń ṣe bẹ́ẹ̀. àjọ wà wọn gbé mọ́tò wọn, àjọ wà lórí ọ̀kadà. wọ́n dẹ̀ rí ìyá arúgbó ó gbé ọjà sórí ó tún tẹkọ̀ pa. àgbàlagbà alájà yẹn ní láti stop ọ̀kadà, wọ́n bọ́lẹ̀ wọ́n dẹ̀ kawó nu pọ́ọ̀sì gbé fún wọn. bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn o, mo fi Ọlọ́run ọba, bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn. but kíní yẹn tún pèlú níbo la àwọn ìjọba wà, àwọn abarapá níbo náà tí wọ́n wà tí wọn ò tọ́jú wọn. nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ lú orílẹ̀-èdè mi fi ní àǹfààní jù wá lọ nìyẹn. why tá a ṣe reason, why tá a ṣe ní akíkanjú lórí nǹkan yìí pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ká ronú sí dáadáa, ká gbé brain wálẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí, ǹjẹ́ só lè work ṣá? kò lè work. a nídìí àti think dáadáa láti rò wípé nǹkan tí wọ́n gbé wá fún wa yìí fúù ni, nǹkan tí wọ́n gbé wá fún wa yìí ẹ̀tàn ni. ọ̀pọ̀lọpọ̀ yín ò wá ronú débẹ̀ pé n tá a gbé dání bó ṣe yẹ kó ṣe lọ leléyìí, bó ṣe yẹ kó ṣe rí leléyìí. débi pé wọ́n ti wá gbé màálù lé wa lórí pé àwa ò ní àǹfààní kankan. màálù yìí ní àǹfààní jù wá lọ, káwọn ẹni yìí máa pa wá lógún lọ́gbọ̀n. tó bá lọ́rọ̀ tí mò ń sọ o, ìwọ náà lọ Google ẹ̀, wàá wo fídíò ẹ̀, ó wà lọ́yàn online, wàá rí mẹ́sẹ̀gì tí Sultan of Sokoto náà sọ jáde. lọ Google ẹ̀, lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní House of Assembly. má wà depth mọ́. àwa pera wa ṣàkíyèsí. ẹ wá wò, Ọláyọmí Kóìkí máa pariwo, Ìyèdára máa pariwo, Mazbi máa pariwo, so yẹ kó rí bẹ́ẹ̀ ni Yorùbáwùyí ni, bẹ́ẹ̀ Àkàlàmọ̀gbò ni, bàbá Àrólé tẹ́ntẹ́n, bẹ́ẹ̀ àṣà ti ṣe lọ bẹ́ẹ̀. nobody ẹ kàn máa wò pé sáàgọ àwọn ilé wọn gọ wọn ọmọkan tí wọ́n ṣe wọn níṣẹ́ tí wọ́n bá níṣẹ́ ni wọ́n máa jókòó. ẹ̀yin lẹ ń ra dátà fún wa ni. àwa ń pè yín ṣàkíyèsí, iṣẹ́ tó lédùmarè rán wa nìyẹn láti jíṣẹ́ fún yín. nǹkan tàdé ń gbọ́ lójoojúmọ́ láti rí pé ẹ̀yin tó yẹ pé ń di fóònù mú láti máa rí, láti lè máa explain fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé ṣé tí ìwọ rí lèmi rí.
wà àwa ro lọmọ bí tá lọ àronú ara mọ́. Nobody tó think lórí pé ókè òwò tó ti bímọ bí ẹ sọ fún ẹ tán bá ní ẹ̀jẹ̀yà irọ́ lẹ̀ ń pa o orílẹ̀-èdè tẹ̀ wá ẹ̀ ń jẹ̀yà gidi. This Nigeria màmá sọ̀dí ìwọ tó bá ti bímọ mọ̀pọ̀ ọmọ ẹ̀ náà ti ń jẹ nínú ìyà yẹn. Ìwọ tó bá bímọ mọ̀pọ̀ ọmọ ẹ̀ ń jẹ nínú gbogbo tó ń ṣẹlẹ̀. Ẹ lọ bí àwọn ọmọdé tí wọ́n bí nísìn kẹ́ni kó wá sọ ọ̀rọ̀ bàbá Tinubu ní dáadáa àbí kó wá sọ ọ̀rọ̀ Nàìjíríà ní dáadáa. Àwọn ọmọ mọ tó ń ṣẹlẹ̀, àwọn ọ̀dọ́mọdé mọ tó ń ṣẹlẹ̀, wọ́n mọ bí ìyá wọn ṣe rí nílé, wọ́n mọ tí bàbá wọn tó wọ́n rí nílé, ọpọlọ wọn ó ṣe ju àwa yìí lọ. Àwọn akéèpé yìí à ń sọ every time pé tó ń ṣẹlẹ̀ yìí ẹrù béèrè ni. Ẹ máa rí lọ́jọ́ kan mo máa sọ ọ̀rọ̀ kan wípé EndSARS òótọ́ ẹ̀bùn wọn so. Àwọn Yorùbá nation ẹ̀bùn wọn so. Èdè bíbùsọ tí mò ń sọ ni pé ẹ jẹ́ kí wọ́n ṣe kankan lórí pé wọ́n ń jà pé kí ìlú lè dáa kó lè dùn. Ẹ jẹ́ sọ fún yín àwọn míì tó máa padà jáde táwa gan ò mọ̀ rí wọ́n á ju ti Yorùbá nation wọ́n á ju ti EndSARS lọ. Gọ́vnà mi ìyẹn pé ọgbọ́n ń sá lọ sókè òkun àbí president gbogbo wọn ń sá lọ sókè ẹlòmíì máa fẹ́ sá lọ kò ní rọ́nà sá lọ. Ẹ̀yin ò rí pé gbogbo tó ṣẹlẹ̀ yìí àwọn èèyàn ń pláàni bàbá Bọ́lá Ahmed Tinubu àwọn ará abítẹ́yìn jòkólé lórí tẹ́ sọ̀rọ̀ gidi lórí ọ̀rọ̀ wọn wọ́n ń pláàni ìgbésí ayé tí wọ́n good tí wọ́n dẹ̀ ń ra irinṣẹ́ wọ́n ń ra gbogbo nǹkan wọ́n ń kó wọlé. Bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n ń ra nǹkan wọ́n ń tọ́jú ẹ̀ wọ́n dẹ̀ tún bá wa jà wọ́n pa wá díẹ̀díẹ̀. Ẹ̀yin bá wọn ṣe ẹni kan máa fọwọ́ ra wọn lórí màálù ló lórí wa màálù tún lẹ́nu jù wá lọ. Àwọn nǹkan yìí mi ìwárò bí tẹ́yìn ti tíǹkì dáadáa pé ǹjẹ́ àwọn nǹkan yìí nǹkan báyìí lè ǹjẹ́ sẹ́ èrò nǹkan méjì nǹkan báyìí lè padà ṣẹlẹ̀ sí yín àbí kó má ṣẹlẹ̀ sí yín ǹjẹ́ sẹ́yìn náà ń pìpì ẹ̀ fún lẹ́yìn. Àwọn ọmọ Yíbò ti ń pìpì ẹ̀ fúnra wọn. Àwọn ènìyàn ti ń pìpì ẹ̀ tí wọ́n bọ̀ kìí ṣe 1960. Láti ìgbà yìí that's 119 years ni wọ́n ti ń pìpì ẹ̀ nígbà táwọn Fúlàní gba ìjọba lọ́wọ́ àwọn Haúsá. Ìjẹsẹ̀ tíǹkì lé lórí tí wọ́n bẹ̀rẹ̀ sí pa gbogbo àwọn king wọn not emir king làwọn Haúsá king ni wọ́n nígbà yẹn kí wọ́n tó sọ wọ́n di emir. Ẹ̀rọ pìpì ẹ̀ táwọn ti máa ń pìpì ẹ̀ kí ni ìgbìyànjú yín kí lẹ̀ ń ṣe but ẹ lè lo àwọn tí wọ́n jẹ́ ọ̀gá àwọn ọmọ tẹ́ lè lò àwọn tí wọ́n jẹ́ MC Olúọmọ àwọn Koko Zaria àwọn bẹ́ẹ̀ ẹ lè lò wọ́n bó ṣe lù ú. Ǹjẹ́ ẹ ti kó wọn jòkó pé ẹ̀yin náà àbámọ̀ nǹkan lè ṣẹlẹ̀ kẹjọ jòkó papọ̀ lórí kí ìlú Yorùbá má bàjẹ́. Gbogbo àpólẹ́pólẹ́ gbogbo àwọn tí wọ́n tó jẹ́ àwọn ẹ̀rọ tí wọ́n bá yín ṣiṣẹ́. Ǹjẹ́ ẹ ti pé wọ́n jòkó kẹ́ dialogue pẹ̀lú wọn pé báwo nílẹ̀ Yorùbá ṣe máa dáa ṣé bí ó ṣe pa wáyìí àwọn yẹn náà bí ọ̀pọ̀lọpọ̀ wọn ò bá tiẹ̀ nílàkà ọ̀pọ̀ àwọn kan nílàkà tí wọ́n mọ tó ń ṣẹlẹ̀ but wọn lágbára àti sọ̀rọ̀ torí ipò àtowó tí wọ́n wà ń bẹ̀. Èmi á sọ ẹ̀yin bàbá yìí MC Koko Zaria àǹkó gbogbo yín pátápátá ẹ lọ ronú dáadáa. Ẹ̀yin náà rántí pé bímọ ẹ̀dẹ̀ máa jáde láyé ńjọ́ kan torí tẹ́ bá lọ tán àwọn olófẹ́ dáàbò bọ́ ọmọ yín. Ìgbà tó bá yẹ kẹ́ ẹ dìde kẹ́ ẹ jà ìgbà tó bá yẹ kẹ́ ẹ dìde kẹ́ ẹ sọ̀rọ̀. Mi ò bú yín but mo ń sí yín ní ọpọlọ ọmọdé tèmi ni torí wọn bá náà lẹ́gbàá lọ́wọ́ èmi o bọ́ ó tọ̀rọ̀ gbogbo nǹkan mi wà tó yẹ pé ẹni bóyá ẹ fi kú ṣe kíní kan léèyàn kiri láàkó sí ìjọ kan náà yẹn máa kú ni kúlò ayin sáyà mọ́tò ni a máa lọ ni kò sí bó ṣe lè wà ó jẹgbà àtiwọ́ tó pààyàn àtiwọ́ tí wọ́n ní kó lọ pààyàn àtẹni tẹ́ ẹ lọ pa òun náà gbogbo ilẹ̀ yẹn ń lọ tẹ́lẹ̀ náà ni. wọ ẹ̀yin èèyàn yìí mo fẹ́ kẹ́ ẹ rántí sẹ́yìn òrí tó lọ nínú ìlú abẹ́ẹ̀rí àbí ìgbà tí wọ́n sọ̀rọ̀ pé màálù wọn ó ní fálùjọ àwọn èèyàn lọ
níbo lẹ wà abẹ́ ẹ̀ gbọ́ àbí bí wọ́n ṣe ń gbowó gáràjì yẹn nìkan àkété Èkó nìkan mò ń sọ káàkiri ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin area boys ẹ̀yin king girl boys ẹ̀yin chairman onímọ́tò ọlọ́kadà kí ni reason yín pariwo pé kí ìlú wa lè dákẹ́ ẹ̀yin gan kó lè rọ̀ yín lọ́rùn ju bẹ́ẹ̀ ṣe wà lọ kó lè rọ̀ àwọn ọmọ yín lọ́rùn ju bẹ́ẹ̀ ṣe wà lọ àwọn pastors tí wọ́n parọ́ àwọn àfáà tí wọ́n parọ́ ǹjẹ́ ṣe reason lórí wọn ẹjọ́ gbogbo eléyìí tí wọ́n sọ tí wọ́n gbàdúrà àbí tẹ̀sí kíní kan ní kí ni àbọ̀ bẹ̀. mo pariwo ọjọ́ kìíní àná fún MC Olúọmọ pé ẹ̀yin tẹ́ ẹ rán yàn Mẹ́kà ẹ mú owó yẹn wà àdúgbò yín bẹ̀ yẹn ẹ fún ẹnì kọ̀ọ̀kan 1 million ní owó ẹnìkan ó dẹ̀ ní iye èèyàn tẹ́nu kẹwàá wò bóyá Ọlọ́run ò ní gbàdúrà yín ju kẹ́ ẹ rán yàn lọ Mẹ́kà lọ. but ọ̀pọ̀lọpọ̀ yín ò reason lórí àwọn ọ̀rọ̀ tí mò ń sọ ẹ rò bí mo gọ̀ ní ẹ̀dẹ̀ rò bí bóyá mo doubt ni ẹ reason ẹ dẹ̀ mọ̀ nǹkan tẹ́ ń ṣe òun fi sọ pé Mẹ́kà tí wọ́n ń lọ excursion náà lọ ń ṣe ẹ jẹ́ káwọn òyìnbó gan kí gbogbo wọn náà máa rọ́ sílẹ̀ wa láti wá ṣe excursion bí wọ́n pọ́n nǹkan wọn lé ju ọ̀dọ̀ tiwa lọ ẹ̀yin wá ń ba ti iye ọ̀dọ̀ yín jẹ́ ẹ̀ ń ṣe gbígbà pé bóyá kìíní ẹ wò ó tó bá tásìkò àwọn àṣírí kọ̀ọ̀kan bọ̀ kí sí ọ̀rọ̀ ẹ̀sìn tó Ọlọ́run ọba ò dá ẹ̀sìn kankan ìgbà tá a délé ayé là ń dá ẹ̀sìn mo kàn yà síbẹ̀ ni gbogbo ẹ̀ tẹ́ rán yàn lọ Mẹ́kà excursion lẹ́nìkan lọ ṣe ǹjẹ́ oore wo wá ló fi bọ́yàn ǹjẹ́ oore wo ló fi ṣàánú àwọn èèyàn nínú 9 million tó fi rẹ́ nìkan ó dẹ̀ rán yàn mẹ́ta lọ ó ṣe wá calculate owó yẹn kó wá fún ẹnì kọ̀ọ̀kan ní 1 million kó ní kó fi ṣe business pé tọ́lọ́run bá ti gbàdúrà ẹ̀ kóun náà tó ran èèyàn mẹ́ta lọ́wọ́ látàrẹ̀ kéléyìí náà ṣe bẹ́ẹ̀ ẹ wá wò bóyá Ọlọ́run ò ní gbàdúrà ẹ̀ tó dúpọ̀ ti bọ́ ẹnu ẹ̀ ni. ó wá rán yàn lọ sí excursion olóòrùn rán lọ Mẹ́kà kó lọ bẹ gbàdúrà wà ẹ̀ ń tara yín gbogbo àwọn àti bàbá Tinubu náà lọ Mẹ́kà scam ni scam nothing kò sí gbàdúrà kankan tó bá mọ ibi tọ́lọ́run wà ìwọ tó bá dọ́lọ́run mọ̀ wàá mọ gbígbàdúrà wàá mọ̀ túmọ̀ tí wọ́n ń pè gbígbàdúrà wàá mọ ọ̀nà tí wọ́n fi ń gbàdúrà tọ́lọ́run máa fi gbàdúrà rẹ̀ òun lọ Jerusalem scam ni ẹ lọ sí excursion ni ẹ wá nǹkan tí ó sọnù kiri ilé yín ẹ̀yin ìwọ tó bá fẹ́ nígbà ó lọ sórí àpáta sóbí ní kò nílọrin wá ń bíbà ọ kó lọ sí Òkè Olúmọ ní Abẹ́òkúta kó lọ síbẹ̀ ohun àwọn nǹkan táwọn èèyàn ṣe là ká ìlé lórí nìyẹn pé ìlú wa tẹ́ ẹ rí yìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ lọ wo ìtàn àwọn ànábì Ọlọ́run àwọn sàábì Ọlọ́run àwọn ànábì jàre ànábì Ọlọ́run orí ibo náà ti lọ ń bọ́ lọ́n sọ̀rọ̀ orí òkè ni ìyẹn òun làwọn kìrìsìtẹ́nì ṣe gbọ́njú yìí lọ tó máa láwọn lọ sórí orí àpáta tó ń lọ sí kínní torí pé gbàdúrà máa ń wà lórí ẹ̀ ẹlẹ́ǹgókè àràfá ẹ̀ ń tanra yín àwọn nǹkan tí wọ́n ń ṣe níbi ọ̀rọ̀ tọ́pìkì yẹn kọ́ la gbé wálé ni ẹ má wọrí mú bọ̀ lórí yẹn àwọn èèyàn tó máa bá mi jà bọ́ ẹ jẹ́ ń gbélẹ̀ bọ́ lórí ọ̀rọ̀ owó yẹn gangan ló ń dùn mí ni mo ṣe yabẹ̀ a dẹ̀ pariwo àwọn èèyàn sọpọlọ but I need àti reason I need àti calm down lé lórí pé nǹkan tá à ń ṣe yìí kò make sense ẹ jẹ́ ká parapọ̀ ká dẹyọ̀ kan kí orílẹ̀-èdè Yorùbá má bàjẹ́ ẹ jẹ́ ká gbìyànjú ní orílẹ̀-èdè tá a wà yìí ilẹ̀ Yorùbá tá a wà yìí kó má ṣe dàrú bá a ṣe máa kú òlóko ẹrú òun ló yẹ ká máa sáná ní bá a ṣe máa kú òlóko aburú òun ló yẹ ká máa lépa gbogbo àwọn nǹkan yìí mo rí pé àrísìn lórí ẹ̀ rárá àdẹ̀ronú tó wípé àyè tá a wà gbogbo àwọn ìgbà táwọn ènìyàn ti sọ pé màálù títí torí ẹ̀ mo ronú dáadáa ìgbà tí mo wà ní Kánò yẹn mo fi wá mọ̀ pé kìí ṣe ọ̀rọ̀ ẹnu ẹ má yẹ ká parọ́ nígbà yẹn tó máa ń ka sẹ́ńsọ̀ màálù náà ń ka sẹ́ńsọ̀ wọn pọ̀ tó Lagos State mo sọ bẹ́ẹ̀ ẹni ok ibi tẹ́ ti máa rà sí àwọn ọ̀gá mi Ọlámíkò Ìkí gbé àwọn voters card kan jáde ńgbà yẹn mo kàn ìmọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí mo fẹ́ kàn bá mi ṣe program kan lọ wá jáde 3 years wà ń bẹ̀ 10 years wà ń bẹ̀
9 years wà ń bẹ̀ àwọn ọmọ tí wọ́n ní kí wọ́n máa vote ẹ dá mi lóhùn mo mọ̀ pé àwọn yìí máa ní torí wọ́n máa ní rẹ́kọ̀dù mo mọ̀ pé àwọn máa ní rẹ́kọ̀dù yẹn wọ́n máa tó fi ṣe program sáàfù ni wọ́n wá ń ka ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ka àwọn èèyàn láti máa fi vote ọ̀tọ̀ tó ní sẹ́ńsọ̀ o kí wọ́n mọ iye àwọn èèyàn ẹ̀yin máa ka màálù bóyá bí millions of cows lẹ́ máa kà mọ́ èèyàn torí pé ọmọ onílùú ni wọ́n local government wọ́n tó bá fẹ́ járọ́ mi lọ north káàkiri kó lọ wọ àwọn local government wọn mo kí yín àfà àlímọ̀sọ́ mo kí yín àfà mi àwọn kọ̀túnù ẹ lọ wo àwọn local government yìí kò sí ẹyẹ níbẹ̀ kò sí ẹyẹ ó ìgbà tó sùn bá parí òun lẹ máa rí wọn àwa máa sọ̀rọ̀ reality fún yín ẹ máa ní pé bẹ́ẹ̀ kọ́ ẹ máa rí ọ̀rọ̀ tí mo sọ òun mo fi sọ pé wàhálà ti wà tí wàhálà ò bá wà ní ẹ ní mọ̀ pé nǹkan ti worse débi pé wọ́n fi máa wá sọ pé màálù nísìnyí kò need òótọ́ ni ó yẹ kí màálù gan máa gbowó ọmọ onílùú tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ní nàìjíríà yìí níbo ìgbà tí mò ń sọ yìí àwọn náà ti ń gba owó 30,000 náà ń gbà kò dẹ̀ délẹ̀ yorùbá bẹ́ẹ̀ ni wọ́n ń gbà nígbà yẹn àwọn ìlú kan wà nínú tí mo tún láwọn brothers níbẹ̀ tó jẹ́ ẹ̀jẹ̀ mi but àwọn nǹkan yìí mo rí pé a ronú sí àìmọye ìgbà kan tó yẹ pé àwọn fúlàní láti dìde lórí àwọn ọ̀rọ̀ yìí torí ẹ̀ ó ṣe kókó dẹ̀ ṣe pàtàkì fún èmi àti yín láti rí i pé a jáde tá a ká sọ ọ̀rọ̀ ìnà a nídìí àti tètè ronú papọ̀ pé báyìí ló ṣe lọ báyìí ló ṣe rí ilẹ̀ tá a wà yìí orílẹ̀-èdè tá a wà yìí kò lè work àbí tá a bá tara wa ló kù orílẹ̀-èdè yìí ò lè work ẹ má jẹ́ ká parọ́ tara wa a nídìí àti think dáadáa kí a lè mọ̀ pé báyìí ló ṣe ń lọ báyìí ló ṣe rí àwọn ẹni yìí ti sọ wá di mùmú wọ́n ti sọ wá di àgọ̀ wọ́n ti sọ wá di òpè kí la fẹ́ ṣe lé lórí gbogbo àwọn nǹkan yìí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká reason lé lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ àbí bóyá bákan ọ̀rọ̀ tá a gbúdọ̀ gbé láàká ìwà kalẹ̀ lé lórí ni a nídìí àti reason dáadáa ẹ jọ̀ọ́ àwọn nǹkan yìí mo rọ̀ wá mo bẹ̀ wá gbogbo ẹni tẹ́ bá ń darapọ̀ mọ́ mi ẹ bá mi lọ subscribe sí YouTube mi nǹkan dẹ̀ follow mi ní TikTok YouTube mi Àfọ̀njá TV bẹ́ẹ̀ náà ni TikTok mi náà Àfọ̀njá TV @Àfọ̀njá TV ẹ jọ̀ọ́ ẹ máa follow wa kí ẹ dẹ̀ máa tẹ̀lé wa bó bá ṣe ń lọ ọ̀rọ̀ yìí tí mo sọ mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run sọ àdàsìkò yìí mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi Ọláyọmí Kóìkí mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ń darapọ̀ mọ́ mi ẹ jọ̀ọ́ bá mi share ètò mi dáadáa èmi ọmọ yín náà ní Orí Adé Adébọ́lá ike àlùkà tí ẹ mọ̀ sí Àfọ̀njá TV ẹ wá ní polówó ọjà tí ẹ fẹ́ gbé wá pẹ̀lú jíngú àbí nǹkankan àwa náà wà nílé fún yín láti jẹ́ pé kí ẹ pè wá àbí bóyá kẹfẹ́ ká bá yín polówó ọjà ọ ẹ fẹ́ wá fún wa láwọn information kan ni ẹ pè mí sórí nọ́mbà yìí 080 8389 25 58 080 8389 25 58 lẹ́ẹ̀kan sí 080 8389 25 58 òun náà ni ẹ lè pè wá sí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi Ọláyọmí Kóìkí mo dúpẹ́ lọ́wọ́ Yèyédára mo dúpẹ́ lọ́wọ́ Masbi Bẹ́ríà mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ mo rántí ìyá mi Comfort mo kí yín lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ náà ni mo kí Mrs Tinúkẹ́ mo kí yín lọ́pọ̀lọpọ̀ mo kí ẹ̀yin àgbààgbà mo kí yín
káàkiri ilẹ̀ Yorùbá àdúrà yín máa gbà pẹ̀lú àṣẹ Ọlọ́run. Mo kí Alájà Àyìnkẹ́, bẹ́ẹ̀ ni mo kí ọ̀rẹ́ mi Ọlámilékan Láìtàn èkè Àgègè, gbogbo yín mo kí ọmọ Akin Ojúná, gbogbo yín mo kí yín, ó dàbọ̀.